Èèyàn lé ò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí ym wọ́n ní wọ́n get access lọ́wọ́ kábíyèsí ní ìgbà tí wọ́n lọ kó ẹrù wọn lọ sí olórí mansion èyí tí kábíyèsí rà fún wọn. Ṣé mọ̀ pé a sọ fún yín wípé kábíyèsí ti sọ fún wọn wípé kí wọ́n kó ẹrù wọn lọ sí ilé tí àwọn rà fún wọn. Wọ́n yarí wọn kó ẹrù wọn until ìgbà tí kábíyèsí bẹ̀rẹ̀ sí tò mọ́tò wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí fún wọn ní restriction. Ìgbà yẹn ni wọ́n tó bẹ̀rẹ̀ sí kó ẹrù wọn, ṣùgbọ́n wọ́n ní àǹtí ym wọ́n ní gbogbo ẹrù wọn àmọ́ bí tán ti lọ kó o, ṣùgbọ́n torí kò sẹ́rù wọn kankan nínú palace mọ́, wọ́n ní wọ́n fẹ́ move ẹ̀ lọ sí olórí mansion. Wọ́n ní wọ́n wá ń pe kábíyèsí kọ́ fún àwọn ní access láti wọbẹ̀. Wọ́n ní for hours ni wọ́n fi park sí ẹnu ọ̀nà tí kábíyèsí ò grant access fún wọn. Èèyàn lé wọn náà dúró. Ẹ̀yin náà ẹ wo ìgbà tí kábíyèsí ti ń bá àwọn olórí yìí sọ̀rọ̀ tí àwọn olórí yìí ò dá kábíyèsí lóhùn, tó jẹ́ pé wọ́n ń kọ etí ikún sí bàbá wa Erin ńlá. Wọ́n ní kábíyèsí ò gbé aago, pé kábíyèsí ò fún ní access láti kó ẹrù ẹ̀ wọ inú olórí mansion. Ẹ̀yin náà ẹ mọ̀ pé a sọ fún yín wípé kábíyèsí wọ́n ti gbé restriction lé àwọn olórí o, wípé olórí kọ̀ọ̀kan kò lè wọ inú palace bó ṣe wù wọ́n àfi tó bá jẹ́ pé wọ́n ní event èyí tó jẹ́ pé wọ́n lọ ń ṣe ní palace. Kò dàbí ìgbà kan tó jẹ́ pé wọ́n kàn máa wọ palace láì ṣe pé wọ́n ní nǹkan tó yẹ kán ṣe ní inú palace. Bí a ṣe gbọ́ nìyẹn o, èèyàn lé. Wọ́n ní àǹtí wa wọ́n nígbà tí wọ́n dé olórí mansion, wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí pé kábíyèsí, wọ́n ní kábíyèsí ò gba aago. Wọ́n náà dúró síwájú ilé èyí tí wọ́n fẹ́ kó ẹrù wọn sí. Wọ́n ní kábíyèsí ò fún wọn ní access. Nǹkan tí a gbọ́ nìyẹn. Tó bá jẹ́ pé lóòótọ́ gist yìí ó true o, nǹkan tí a gbọ́ nìyẹn la ní ká wá torchlight fún yín. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV àtúndé, Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o àtúndé, àgbé tuntun dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola àtúndé o àtúndé, Mashola Gist TV àtúndé. Èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni a bá yín gbogbo lé ń kọ́? Orúkọ mi ni Mashola, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí a bá ti subscribe, ẹ subscribe o, so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. À ń sọ̀rọ̀ nípa bàbá wa Erin ńlá láti má fún àwọn àǹtí wa ní access láti lọ sí inú ilé láti kó ẹrù wọn sí. Wọ́n ní bàbá wo grant access, wọ́n náà dúró for a long time sí ẹnu ọ̀nà olórí quarters pé kábíyèsí ò dá wọn lóhùn. Gbogbo bó ṣe ń pe kábíyèsí pé kábíyèsí ò fún wọn ní access. Èèyàn lé, ọ̀rọ̀ tá a fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí ni pé báwo ni èèyàn ṣe máa ṣe bó ṣe wù fún ọkọ ẹ̀. Lóòótọ́ kábíyèsí ló ní owó wọn tán fi lọ ra ilé. Nǹkan tí kábíyèsí dẹ̀ fi ra ilé ni pé kábíyèsí fẹ́ peace nínú palace wọn, nítorí pé àtìgbà tí kábíyèsí ti fẹ́ àwọn olórí wọn ní fọkànbalẹ̀, wọn ò jẹ́ kí ọkàn kábíyèsí balẹ̀. Ogun lénìí, ẹjọ́ lọ́la, wàhálà ni lójoojúmọ́.
kábíyèsí dákẹ́, wọn ò sọ nǹkan kan títí kábíyèsí lọ ra lé. Ìgbà tí kábíyèsí wá ra lé pátápátá, wọ́n wá pe oníkálukú, wọ́n fún oníkálukú ní key. Wọ́n ní gbogbo àwọn olórí lanú. Wọ́n ní gbogbo wọn lanú lẹ̀ ni wọ́n ní wọn expect nǹkan tó ṣẹlẹ̀. Bàbá wèrè ńlá, wọ́n lu ọgbọ́n àgbà fún wọn. Wọ́n ní àtìgbà yẹn dẹ̀ ní kábíyèsí dẹ̀ ní kó lọ kó ẹrù wọn, kó kó lọ sí ilé tí àwọn rà fún wọn. Ẹ̀yin náà ẹ wo ìgbésẹ̀ tí Dr. Elizabeth ń gbé. Wọ́n láwọn nìkan ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kẹ́rù wọn lọ síbẹ̀. Wọ́n ní wọ́n kó ẹrù wọn lọ síbẹ̀. Ṣé ẹ mọ̀ pé tó bá ṣẹlẹ̀ omi ní á ní ṣe bóun gbèjà Queen Naomi kò yẹ kó ń kó nu palace yẹn. Ṣùgbọ́n ti Dr. Elizabeth ò rí bẹ́ẹ̀ o. Dr. Elizabeth èèyàn dáadáa ni Dr. Elizabeth. Wọ́n dẹ̀ ní ìfẹ́ kábíyèsí. Ẹ wo bá ṣe respect ara wọn. Ẹ rí pé bí wọ́n ṣe respect ara wọn náà ni kábíyèsí ń respect wọn. Kábíyèsí bọ̀ ẹ́ pé obìnrin tó yẹ káwọn bu ọ̀wọ̀ fún ni Dr. Elizabeth. Wọ́n tún wá ní respect fún kábíyèsí. Wọ́n tún wá ní ìfẹ́ fún Queen Naomi. Báwo ni kábíyèsí ò ṣe ní nífẹ̀ẹ́ wọn? Ẹ wo bí kábíyèsí ṣe ń fún wọn ní investment náà. Nítorí ìwà tó wù sí kábíyèsí ni. Wọ́n wá ní kẹ́yìn kó lọ. Ẹni rárá o. Ẹ̀yin ò ní kó nu palace yẹn o. Ẹ̀yin ò ní jẹ́ kí Queen Naomi padà wá sínú palace. Ṣẹ́yìn lọ́lọ́run ni. Ṣé ẹ jẹ́ bí Ọlọ́run tẹ́ fi ní jẹ́ kí Queen Naomi padà wá sínú palace? Ẹ̀yin èèyàn legist ta gbọ́ nìyẹn allegedly ta ní ká mú wá fún yín. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di o. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ àpò. Tí bá ti gbọ́ update gist máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Òkè ní ọlá yín á máa lọ o. Please share this video. Like and subscribe. God bless you all.